Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Lẹ́yìn ìtàgé la pè é. Kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé? Òun la ní ká mú wá fún yín. Èwo la mú wá fún yín lónìí? Agẹṣinkólé kan ọmọ ẹ̀ púpọ̀ ó sì kú ọmọ ẹ̀ ná. Agẹṣinkólé kan ọmọ rẹ̀ púpọ̀ ó sì kú ọmọ ẹ̀ ná. Níbi premier Agẹṣinkólé òun ni èyí tẹ́ ẹ̀ ń wò yìí, níbi tí àwọn òṣèré lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ti wà níbi premier Agẹṣinkólé. Ẹ̀yin náà mọ Fẹ́mi Adébáyọ̀ pé ọ̀kan pàtàkì ni nínú ká ṣe sinimá tó lààmìlaka tó dẹ̀ nítumọ̀ dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ ti wo Agẹṣinkólé part 1 yẹn, ẹ mọ̀ pé iṣẹ́ ni ó ṣe, ilẹ̀kùn méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn blockbuster tó ti ṣe, ẹ̀yin náà ẹ mọ bó ṣe dùn tó. Kí ni ohun tá a wá ń retí báyìí nínú Agẹṣinkólé ẹlẹ́ẹ̀kejì? Wọ́n ti ṣe premier ní on the 24, December 24 ní premier. Ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní show láti ọjọ́ yẹn káàkiri àwọn local cinema ládùúgbò yín, káàkiri kàkàkiri àwọn local cinema tó wà ládùúgbò yín. Tó bá jẹ́ hotel náà ni tán ṣáà ní space tó tóbi dáadáa, ẹ máa rí Agẹṣinkólé part 2 yìí, ẹ máa rí wò ń bẹ̀. Ihun tó tún wá dá nínú ẹ̀ ni pé the sweetest part of it is that 3,000 and 4,000 naira ni owó tí ẹ máa fi wọlé, tẹ́ ẹ máa fi wo 3,000 and 4,000 naira. Lagos is 4,000 naira, outside Lagos is 3,000 naira. Agẹṣinkólé kan ọmọ ẹ̀ púpọ̀. Ẹ máa enjoy ẹ̀ gan torí sinimá yẹn bá jáde, ẹ máa enjoy ẹ̀ dáadáa. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, ẹ bá wa like ẹ̀, kẹ́ bá wa subscribe sí bíbá ẹ̀. Ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín náà tí wọn ò tí ì mọ̀ nípa ìkànnì yìí. Ẹ bá wa sọ fún wọn pé ìkànnì kan ti wà ní ìsìn tí wọ́n ń review Yorùbá movies. Ìkànnì yẹn ó dẹ̀ dùn, ó dáa gan, kí àwọn náà máa bọ̀ kí wọ́n wá subscribe sí bíbá ẹ̀, ká lè jọ gbádùn ẹ̀, ká jọ gbé sinimá Yorùbá ká jọ gbé lárugẹ ni. Someone is asking me why I can't be doing this review in English. Mo wá sọ fún wọn pé ṣebí Yorùbá movies ni à ń wò, ẹ jẹ́ kí n máa ṣe ní èdè Yorùbá náà kí ó lè kálé ká oko. Ìgbà tó yẹ pé Yorùbá film ni, Yorùbá film yẹn náà dẹ̀ la wò, ẹ ká sọ ní èdè Yorùbá kó lè kálé ká oko. Níbi premier yẹn náà la ṣe wáyé tá a ti ń rí àwọn òṣèré orí ìtàgé lọ́lọ́kan òjọ̀kan, à ń rí àwọn onílù, àti rí Bíọ́lá Adébáyọ̀, Kúnlé Afod, Quadri. Wọ́n ti ẹ̀ pọ̀, mélòó la fẹ́ wí, mélòó la fẹ́ kà nínú ẹ̀. Tó bá ti jáde, ẹ̀yin náà ẹ máa ṣe kíni, ẹ máa tẹ́tí léko. Tó bá ti dé àdúgbò yín, tí wọ́n bá ti gbé àdúgbò yín, kẹ́ ẹ jáde, kẹ́ ẹ lọ bá wa wò ó. Tó bá dẹ̀ yẹ pé àwa tá à ń dúró de Netflix náà ni, bóyá orí Prime Video dẹ̀ ni tàbí Circuit TV, ibi tí wọ́n bá yẹ jáde sí, ó dà pé Circuit TV ni bí a ṣe ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Níbi tó bá ti jáde sí, ẹ jẹ́ kí a lọ wò. Fẹ́mi Adébáyọ̀ náà ò kéré rárá nínú ayé. Àwọn èèyàn dẹ̀ pọ̀ lóríṣiríṣi. Bàbá láti náà lẹ́ ń wò yìí, òun àti Kúnlé Afod tí wọ́n ṣe kíni, tí wọ́n fẹsẹ̀ rájò jìgẹ́ngẹ́. Ẹ wo Agẹṣinkólé kan ọmọ ẹ̀ púpọ̀, ó máa jáde láìpẹ́ o.